ọ̀yá ẹ lọ ságbègbè ọlọ́wẹ̀ láríṣe ẹ lọ rèé fìdí ẹ̀ múlẹ̀ gan ní pàtó ńgbà tá a débẹ̀ eléyìí tẹ́ ẹ gbọ́ láyà àjẹjọ bí àbúrò ni o ẹ̀gbọ́n ẹ̀ gangan lẹ́wàá gbọ́ bá. àwọn ọmọ tí wọ́n lọ kọ́kọ́ jíṣẹ́ fún mi pé ńgbọ̀ngàngbà wọ́n débẹ̀ òkè kan báyìí tó ṣe gìrìwò ní làwọn kọ́kọ́ gùn pé kò sí bóńtọ̀ wọn ó ṣe san ogun tó bọ́ bá kọ́kọ́ gun òkè òun ná kìí ṣe orí òkè o kìí ṣe orí òkè àdúrà o like ọ̀nà tí èèyàn gbàdé ṣọ́ọ̀ṣì òun bọ́ bá kọ́kọ́ pọ́n òkè òun ná bọ́ bá dókè téńté bọ́ bá lọ san ogun bíi Samsoni alágbára yóò kọ́kọ́ rí ọ̀nà torókè ọ̀hún lágbára pọ̀ ojú gbòsì ní gbogbo bẹ̀ ọ̀ya wọ́n sì ya fídíò bẹ̀ wá nígbà wọ́n débẹ̀ jìnnìjìnnì kọ́ bo àwọn náà ń gbà táwọn rí i pé àwọn ti kó láàrin ìlú àwọn wá ń tọ́ ṣẹ̀ṣẹ̀ lọ sínú bí ojúgbó kọjá fídíò ojú ọ̀nà tó lọ sí ṣọ́ọ̀ṣì Peter Olúwa ló lè ṣe òun lẹ̀ ń wò iṣẹ́ rí pé gbólẹ̀ kọ́kọ́ kàn lọ́nà òun lẹ̀ ń wò lójú tó lọ bẹ́ẹ̀ o sẹ́yìn lójú ọ̀nà àti kó níbi tí àwọn ilé pọ̀ sí dáadáa àti kò ní bí àárín ìlú bí ẹ̀yìn ó di ìlú nígbà tí èèyàn bá kọjá ìlú tí wàá ń lọ sọ́nà ẹ̀yìn ó di lọ́hùn-ún ẹ sáà rí i pé gbólẹ̀ ń kàn lọ yìí àbí àti ìdébi tá à ń lọ o ibi tí wọ́n ti ń ṣèwádìí Peter Olúwa ló lè ṣe é ǹjẹ́ jẹ́ mọ̀ pé a pàdé ẹnìkan tó jẹ́ pé ó ti lọ ṣọ́ọ̀ṣì rẹ̀ rí ẹ̀yin àgbààgbà tẹ̀ ń gbọ́ mi a máa tún yà síbòmíì lónìí ẹ dákun ṣé lóòótọ́ lọkọ̀ ọ̀run wà ń bọ̀ o lápá abẹ́ òun pàdé mi lójú ọ̀nà ibi tá a ṣe ń ṣiṣẹ́ ìwádìí káàkiri ń bọ̀ ìtẹ̀ ń wò lójú ìkànnì Facebook yìí ní ojú ọ̀nà tọ́lọ́rẹ̀ẹ́ já ṣọ́ọ̀ṣì Peter Olúwa ló lè ṣe é gẹ́gẹ́ bí irọ́ tó wà nínú fídíò eléyìí tí ó jáde níjọ́ náà lọ́hùn-ún kìí ṣe off Bembo kọ́ lọ́wọ́ àwọn torí mo bi àwọn ará Bembo kí n tiẹ̀ tó lo rìpọ́ọ̀tì wọn àtọ́ pé kí n kẹ́fí kọ́ wọ́n ní àkóso nǹkan tí ń jẹ́ bẹ́ẹ̀ ní Bembo nǹkan kan kọ́ wa tó di pé ìdí ẹ̀ gan la fi wá lò pé sáwọn tó wá sẹ́ǹdì fídíò tó wá ń parọ́ ni ńgbà sì lò àwọn ará ọlọ́wẹ̀ àríṣe ni pé ọ̀dọ̀ àwọn ni iṣó ti ń rùn o ọ̀yá o ṣọ́ọ̀ṣì gangan la wàyé live and direct láti ọlọ́wẹ̀ àríṣe àpáta Ìbàdàn ṣọ́ọ̀ṣì lẹ́ ń wò lójú ìwòran Splash wọ́n máa ń wò yẹ pọ́n ti fọ́ gbogbo gíláàsì ṣọ́ọ̀ṣì òun lóòótọ́ ló ṣẹlẹ̀ o lóòótọ́ ló ṣẹlẹ̀ ṣùgbọ́n àwọn ará àdúgbò láwọn ń gbọ́ wùrùnwùrùn ẹ̀rù sì ń bà wọ́n pé wọ́n sọ pé wọ́n ti fi í lẹ̀ àwọn ará àdúgbò ẹ ṣàgbọ́nù ọ́díò tá a play àwọn ará àdúgbò ńlọ sọ bẹ́ẹ̀ o picture church òun lẹ́ ń wò lórí ìkànnì Facebook yìí wọ́n ti fọ́ gbogbo gíláàsì pátápátá tí ń bẹ́ẹ̀ ń bẹ̀ ṣùgbọ́n títì ní ṣọ́ọ̀ṣì òun sì wà títí di àkókò yìí títì ní ṣọ́ọ̀ṣì òun sì wà mo mí pé wọ́n ti lọ́ọ̀kì ẹ̀ kí wọ́n ṣe títì róòdù wọ́n ti lọ́ọ̀kì ẹ̀ ṣọ́ọ̀ṣì lẹ́ ń wò yìí ṣọ́ọ̀ṣì lẹ́ wọ́n níyàwó mẹ́ta lọ́fẹ́ ó kọ àwọn ìyàwó rẹ̀ ń bẹ lọ́wọ́ wa ṣùgbọ́n mo fi pé àwọn ìyàwó yẹn náà ní life láti live on their own wọ́n lè má mọ̀ gan pé arákùnrin ọ̀hún ń ṣe nǹkan tó ń ṣe torí ẹ̀ ní ìfín ní dáko àwọn ìyàwó ẹ̀ ìyàwó àkọ́kọ́ àwọn ọmọ tó bí nǹkan gbogbo information pátá ni wọ́n sẹ́ndì sí wa kódà wọ́n mú wa dé ṣọ́ọ̀bù ibi tíyàwó ẹ̀ ti ta nǹkan tí àwọn atọpinpin sì fojú gan ní ẹ̀ báyìí ṣùgbọ́n àwọn CCTV ẹ̀yẹ ńlá tá a rì káàkiri wọn àwa la lè rí àwọn èèyàn ò lè rí CCTV hùn àwa ní sàn kankan nípa ìyàwó náà tóró náà ní láìfù tiẹ̀ láti líìfù àwọn ọmọ tó jẹ́ innocent náà àní fàwòrán wọn síta tó láwọn náà ní láìfù láti líìfù arábìnrin tó wá pè ní jẹjọ fídíò tẹ́ ń wò yìí fídíò ilé tó kọ́ lẹ́yìn òun rèé ilé tó kọ́ tí ń gbèrè kó tó di wípé ọwọ́ tẹ̀ kí ni wọ́n ń pè ṣọ́ọ̀ṣì ló wà wájú yìí fídíò ẹ̀ lẹ́ ń wò lójú ìkànnì Facebook yìí ohun tí mò ń sọ lọ ni pé àwọn ọmọ yẹn náà ní láìfù láti líìfù nípa tiwọn wọ́n lè má mọ̀ wípé bàbá àwọn nírùwà bẹ́ẹ̀ lọ́wọ́ tó bá sì ń torí ọmọ lòun ṣe ń ṣiṣẹ́ ìrànlọ́pàá ẹni tó bá lọ rèé sáré àṣájù torí ara ẹ̀ ni torí bí èèyàn bá kú lónìí ọmọ téèyàn bí ó padà líìfù láìfù ara ẹ̀ àbí nǹkan tá à ń sọ òye báyìí pásítọ̀ kí lè kórúkọ yẹn. Peter Olúwa ló lè ṣe mí bá orí ọmọ yẹn. bó má gbé sí ìgbà tó bá dé Ìbàdàn tó bá dé sí wọ́n ti arrange tán mi ìfojú kan.
wọ́n ti arrange gbé sínú apẹ̀. kí ló kọ chọ́ọ̀ṣì ẹlẹ́kan sí. God has done it. apá àbúrò wà ní Ìbàdàn. mo sọ pé àpáta la wà, àpáta nílùú Ìbàdàn, àpáta. àṣà ìdìbò lápáta. wọ́n ti dé àpáta sọ pé along the road off Bembo. Bembo, ok. ó ní ẹran ara tó gbà ní ibi tí wọ́n ti pa Adijat pé kì í ṣe ẹran ara Adijat, ẹran ara ẹ̀mí tí wọ́n pa ni wọ́n gé fún ẹ̀ ń bẹ̀. bóyá sọ fún mi nìyẹn. pé kì í ṣe ẹran ara Adijat, pé ẹran ara ẹlòmíì. bẹ́ẹ̀ ó dẹ̀ ti ń rùn. wọ́n wá fún ẹni kó lọ fún èkejì ẹ̀ lẹ́kọ̀ọ́. wọ́n fún kékeré bá ké. gẹ́gẹ́ bí pásítọ̀, gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn, ṣe tó dáa ní kí ẹ mọ̀ fi ara ẹ̀ ṣe. mo ti sọ ṣáájú, ẹ dáríjì mi, kò dáa, Ọlọ́run dáríjì mi. ó tún gbà ó tó ti lo ẹran ara ẹ̀. mi ì lo oríṣẹ́ ò ní mo sọ yìí, ẹ dáríjì mi. kí lorúkọ ẹ̀ dẹ́kan sí. Peter Olúwa ló lè ṣe. apàdé ẹnìkan eléyìí tí wọ́n ní àwọn ti níbàápàdé pẹ̀lú wòlíì Peter Olúwa ló lè ṣe é ẹni pé mo sọ lẹ́ẹ̀kan wípé àwọn ọmọ rẹ̀ ìyàwó nǹkankan àwọn lè dákọ̀ wọn bó ṣe jẹ́ pé a ti ní information nípa ẹ̀ ṣùgbọ́n àwọn náà ní láìfù láti líìfù àwọn ọmọ tí wọ́n ẹ̀ṣẹ̀ ń dàgbà bọ̀ yìí náà ní láìfù láti líìfù wọ́n ṣe é ṣe kọ́ máa ń mọ̀ wípé bàbá wọn tiẹ̀ ní nǹkan kan tó ní í ṣe pẹ̀lú wàtàǹsọ yìí torí ẹ̀ la ṣe sọ pé ìka tó bá ṣẹ̀ ńlọ́ba gé kí lè rà màmá tí ń bẹ lórí òkè wípé wọ́n máa ń sọ fún Peter Olúwa ló lè ṣe ń gbà náà pé kó má gbẹ́bọ sádùúgbò mọ́ o inú ọ̀rọ̀ táwọn ará àdúgbò ṣàlàyé wọ́n ní bàbá ọlọ́dẹ tí ó fojú kẹ́bọ tó wá complain pé ẹ ṣe ń gbẹ́bọ sí bí wọ́n ní kò ju bí ọ̀sẹ̀ méjì nǹkankan bàbá òun jọ́lọ̀ nípè o wọn làwọn ò lè pa á ládùúgbò ẹ sá ti gbálàyé èèyàn àbí a bá lọ kàn sí màmá tí ń bẹ lórí òkè pé wọ́n lẹ́yìn náà pé ẹ wá ṣẹ̀rí ọ̀rọ̀ pé ẹ ti rí ẹbọ nǹkan rí tẹ́ ẹ sì ké gbàjarè ńgbà dọ́dọ̀ màmá abátúnjábò míì gẹ́gẹ́ bí àwọn ọmọ ògbóró wọn ní níbo la tún já sí báyìí ọjọ́ òun rebi àná òun rebi àtiwọ̀ ẹja gbálàyé. Maria Oluwaniyi tá a bá ní program you know respond breaking you just know say na how tí máa ti lè wọ orí òkè yẹn church ìyàrá mi. bọ̀yìn náà gbọ́ nípa àṣẹ tó ṣẹlẹ̀ ní táìmì yẹn tán sọ pé. mi ò ní parọ́ fún ìgbà tí àwọn èèyàn mi dé wọ́n ní màmá àwọn ìbọn kan báyìí nínú rédíò oyè Ọlọ́run ló ṣe dákẹ́ nìyẹn ibi mo ti bọ̀ nìyẹn mi ò lè wádìí aṣọ. nǹkan tá a gbọ́ nínú iṣẹ́ ìwádìí ni pé táìmù tí arákùnrin Peter Olúwa ló lè ṣe tí wọ́n ń pè ní àṣekú so wọ́n ní àwọn ọgbà tí ó máa ń gbẹ́bọ sóríta nǹkankan pé ẹ̀yin náà takò pé kó má gbẹ́bọ ní sàkání mọ́. Dafti sidini na kaka ne hiza sarade brikin fatna yibi ni brahma habne izotat. Orí òkè mi ní tẹ́ bá débẹ̀ tó bá yí pé orí òkè rẹ̀ ti bá mi fẹ́ pé mo ṣe fẹ́ǹsì ìka àwọn olùṣọ́dẹ̀ wà ń bẹ̀ ibẹ̀ mo dé ńgbà kan mo wá ń gbọ́ òórùn tùràrí àwa yìí dẹ̀ ń lò mo bá ní báà ní bíbá ṣe ń tùràrí mo ní mi ò fẹ́ ní kérúbù àti sẹ̀lẹ̀ ní orí òkè yìí náà mi ò rí ẹbọ kankan o. ta ló wá mú tùràrí wá ń gbà yẹn. sẹ́ẹ̀mọ̀ pé orí òkè ni anybody ló lè wà. abẹ́ ìṣàkóso yín ló wà tẹ́nibọ̀dì bá wá aṣáfò tó bá fẹ́ lò bóyá bíi 2-3 days aṣáfò kọ sílẹ̀. ok. that is it tẹ́ ẹ bá dórí òkè àbí pásọ̀ torí mi ò fẹ́ ẹni gbogbo ohun tó kún ta ní ìsìn mo ní ẹ má gbàyàn kó wá subí o mi ò fẹ́ wàhálà tẹ́ ẹ bá rí i pé ó di aago 5 ìrọ̀lẹ́ gbogbo àwọn tó ti wà lórí òkè tó ń gbàdúrà ẹ lọ dúró tì wọ́n ẹni kan máa ṣe kéde o kan máa lọ so.